ọmọ Akíntóyè ní ṣayẹyẹ ọjọ́ ìbí èní lọ́jọ́ bíbí bàbá wa. Oyin ẹ̀sìn àsìnlá tí gbogbo aráyé ń tọ́lá aṣerere fẹ́rú ṣe fọ́mọ. Òkúnná gbòǹgbò tí ń kántọ́ lẹ́nu ògbìn aṣoore fúnni mọ́ fi ṣèrègùn nì. Alhaji Abdulazeez Àkànjí 1 million bàbá ń yarò àṣeyá tún ṣàmọ́dún. Onínúure ẹlẹ́yinjú àánú ẹni retí kì í bá wọn sí ń di mọ̀dàrú nì. Èèyàn tó bá ní bàbá àṣìṣà òsè èèyàn onítọ̀hún ló níwà ibi. Ìyànjẹ nìkan làkànjí ọmọ Akíntóyè ò fẹ́. Tó bá ti gbọ́ pé lágbájá ń bẹ nínú ìnira inú Àkànjí ọmọ Akíntóyè ò kì í dùn. Ẹni ire bí Alhaji Abdulazeez sọ̀wọ́n adániwáyé ló fi sẹ́ẹ̀rẹ̀ rán. 1 million bàbá ń yarò ní gbogbo jẹ́dà ò ní fi tọdún èyí sópin. Ọmọ Akíntóyè jẹ́ ń wá kì ọ́ dé Tede níbi tán gbé ti bí ọlọ́mọ Àlàkẹ́ ní bóun kì ọ́ débẹ̀. Tede ìkànnì yín ọmọ Àbẹ̀jóyè ọmọ Àbẹ̀jó sunkún lé àwọn bàbá ẹ̀yin lọmọ oníkòǹdó ọmọ onígbò àjagun ẹ̀yin lọmọ eré níjòòmù wọ́n ní àfọ̀pánalẹ̀ níjòòmù kó lórí bí dé sí olùṣetán kò wálé mọ́lé àwọn bàbá ẹ̀yin lọmọ oríire tí sunkún àtẹ ìyá ńlá ò fọ́lẹ̀ òkè jọmọ gbáwọ̀lọ̀ èèyàn tí ò bá lè ṣiṣẹ́ kó lówó lọ́wọ́ ẹ mọ́ bá wọn dáṣà ń gbé Tede ẹ̀yin nìdí ọ̀mọ́ ọmọ ẹni tí ó mọ̀rọ̀ wọ́n á pé Tede ìkan ọmọ amúlé kan lé mọ́ mòún kanra wọn Tede múlé kan lé bẹ́ẹ̀ wọ́n sì mòún kanra wọn ìwà wọn nìkan lọ̀tọ̀ọ̀tọ̀ Alhaji Abdulazeez àṣeyá tún ṣàmọ́dún òní fìbànújẹ́ ló gbà Alhaja Ìsíwátù ló ní kí n mọ bóun kì ọ́ ọmọ Ṣaléwá Àlàkẹ́ mọ̀ mẹ́ẹ̀dún jọ bí ọba ọmọ ìyá ìbejì nọ́ọ̀sì ní gbogbo mọ́kà pátá ó lákànjí ọmọ Akíntóyè ṣèyàn bàbá Abdulazeez wọ́n wá lè béèrè pé ta ló kéwì kì ọ́ jàgàbá ń gbogbo jẹ́dà jẹ́ kó máa yé wọn pọ́pọ́ ẹ̀lẹ̀ bíi 16 ni akéwì ìmọ̀ràn lèmi jẹ́ ìkọ̀tún ìmọ̀dù ọmọ akọ̀tí ń béèrè jà.